A kú dédé àsìkò yìí, ìbà Ọlọ́run ìbà èèyàn. Mo júbà ẹ̀yin tí Ọlọ́run kó lé ayé lọ́wọ́. Mo júbà ẹ̀yin bàbá, mo júbà ẹ̀yin ìyá mi. Nílé lóko ní ẹ̀yìn odi, níbikíbi tí ọwọ́jà atẹ́gùn ètò yìí bá fẹ́ dé. Èmi ọmọ yín náà ni Dr. Anfi Abọ́ládé, ọmọ Arámidé. Lágbẹ́ yẹn ṣe wù mí nígbà àkọ́kọ́ ni, ẹ dákun mo bẹ̀ yín. Ẹ bá mi subscribe sórí ìkànnì yìí, ẹ bá mi share program yìí, ẹ bá mi like kí ẹ comment. Tẹ́yin bá ti subscribe, ẹ má gbàgbé láti bá mi tan notification bell yín sílẹ̀. Ẹ lè rí àǹfààní láti rí àwọn fídíò tí a ti ṣe tẹ́lẹ̀ àbí èyí tí a fẹ́ ṣe. Ṣùgbọ́n tí ẹ bá subscribe, ẹ ní rí àwọn previous video wa. Ó ṣe ṣe ká má gbé wá fún yín, àmọ́ ẹ dákun mo bẹ̀ yín lólùfẹ́ mi. Ẹ bá mi subscribe, ẹ bá mi share program yìí, ẹ bá mi like kí ẹ comment. Mo dúpẹ́ lọ́wọ́ yín lólùfẹ́ mi tí ẹ fún mi ní ẹ̀bùn lọ́lọ́kùnrin ọ̀jọ̀kan. Ẹ̀yin tí ẹ ń credit àkáǹtì mi, ẹ̀yin tí ẹ fún mi ní data, ẹ̀yin tí ẹ fún mi ní card. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ibikíbi tí ẹ bá ti mú owó náà, tí ẹ ti fi ń ṣe àánú ìdúrà mi lẹ́ ń ṣe, Ọlọ́run á ṣàánú ẹ̀yin náà. Gbogbo ayé wa nílùú fún gbogbo àjò. Ní sìnkú aya, ní sìnkú ọmọ, àwọn náà pàápàá, ní dẹni àpọ̀lẹ̀bọ̀. Ṣé a ti wá nǹkan fìdílé? Ṣé a ti fìdílé nǹkan? Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé lórí ìkànnì yìí, ìṣe mi náà ni kó máa sọ nípa bí a ṣe lè tọ́jú ara wa nídìí kan sí kejì. Yálà àìsàn kan ló bá ń ṣe wá ni, àrùn kan ló ń dààmú ara wa ni. Àwọn nǹkan tá lè lò fúnra wa, tá lè ṣe fúnra wa láì ní wàhálà nínú àti ká máa kó kẹ́míkà sínú. Ó wà lórí ìkànnì yìí. Eléyìí tí mo mú wá fún wa lónìí, ẹ rí i pé tó wà lọ́wọ́ mi, ẹ ti rí àdá ni. Àwọn olólùfẹ́ mi kan ń pè mí láti bí ọjọ́ mẹ́ta pé àwọn nídìí oògùn àdá nítorí àwọn ará bí. Báwo la ṣe ń ṣe oògùn àdá fún Okigbe? Òun náà ni wọ́n mú wá fún wa ní òní. Báwo la ṣe máa ṣe? Báwo la ṣe máa lò? Nǹkan kékeré náà ni. Ẹ dákun bẹ̀ lólùfẹ́ mi lélógún lẹ́yìn òdì. Ẹ̀yin tẹ́ wà ní diaspora, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ẹ̀yin tẹ́ ń fún mi ní ẹ̀bùn ní ọlọ́kùnrin ọ̀jọ̀kan, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin tẹ́ wà nílùú tí a wà yìí náà, ní ti lérò kúrò dé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin lólùfẹ́ mi lélógún ní ẹ̀yìn òdì. Nǹkan ò ní ṣẹ̀mí yín, kò ní ṣẹ̀mí èmi náà. Ọlọ́run nípa ní báyìí, kò ní pa èmi náà. A jọ gbádùn ara wa pẹ́pẹ́pẹ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ìkànnì yìí mi ò ní parọ́ fún wa. Bàbá mi kan dán iṣẹ́ mi kan wò, iṣẹ́ olórùka fún security. Wọ́n ti give testimony lórí fídíò yẹn pé àwọn ti ṣe ó confirm. Ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Ẹni tí bá bá lórí ìkànnì yìí tó confirm ni, ẹ̀yin tó dájú, àmì Elédùmarè ó dájú jùlọ. Ẹ̀yin tẹ́ bá sì gbìyànjú iṣẹ́ security yẹn, òrùka tá a fi ń ti mọ́tò, àwọn èèyàn bí mẹ́ta mẹ́rin ti ṣe, wọ́n dẹ̀ ti dúpẹ́. Wọ́n ti give testimony lórí fídíò yẹn pé ó confirm. A máa confirm. Ẹ̀rí eléyìí tí mo mú wá fún wa lónìí, iṣẹ́ Okigbe ni. Mo máa ń sọ fẹ́yìn olólùfẹ́ mi pé oògùn pọ̀, olóògùn ní fílẹ̀ ni. A dúpẹ́ lọ́wọ́ bàbá mi, mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Gbàdàmọ́sí Arámidé tí wọ́n fi ìmọ̀ ìmọ̀ wá. Ibi tẹ́ bá wà, ilẹ̀ rẹ̀ ni ìbá gbogbo ẹ̀yà àgbàlagbà ó ṣe bá yé o. Ọ̀pọ̀lọpọ̀ ló ní àbú mi wọn láwọn ṣẹ́ tá à ń fi kalẹ̀, kò yẹ ká fi kalẹ̀. Fáǹfààní àwọn ọmọ Yorùbá rẹ̀, fáǹfààní wọn náà ni. Nítorí àwọn Yorùbá, torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń sọnù, wọ́n ti fi ẹ̀sìn, wọ́n ti fi gbà kan lọ́wọ́ wa. Bá mi lọ wá ọ̀pọ̀lọ́ ìjòkó. Ọ̀pọ̀lọ́ ìjòkó. Kí ló ń pè ní ọ̀pọ̀lọ́ ìjòkó? Ọ̀pọ̀lọ́ ìjòkó ni ọ̀pọ̀lọ́ tó tóbi dáadáa.
ọ̀pọ̀lọ́ tó tóbi dáadáa òní a máa wá a wà mú ọ̀pọ̀lọ́ yìí ẹlẹ́ka bomi kaná ó lè dórí gáàsì ni ó lè dórí stóòfù ó lè dórí charcoal ẹlẹ́ka bomi kaná omi yẹn gbóná kó hó tó bá ti máa hó a wà mú ọ̀pọ̀lọ́ yẹ ẹ jù sínú ẹ̀ ẹ lè jù sí ó yẹ sè é kó jiná dáadáa tó bá ti jiná a wà mú ọ̀pọ̀lọ́ yẹn a mú kúrò nínú omi yẹn ṣé a ti mú kúrò bẹ́ẹ̀ ẹ wà láti bá mi subscribe sórí ìkànnì yìí ẹ bá mi share program yìí ẹ bá mi like kí ẹ comment ẹni tó bá nífẹ̀ẹ́ sí àwọn product wa tí a ti ṣe ní ọlọ́pàá òjọ̀kan agbówálé apàtọ̀ ìdábọ́lẹ̀ jẹ̀díjẹ̀dí fún obìnrin tí nǹkan oṣù ẹ̀ ségesège àbóbìnrin tí ò rí nǹkan oṣù mọ́ rárá àwọn nǹkan wà nílẹ̀ ẹ pè mí níbikíbi tí a bá wà lórílẹ̀ ayé yìí àgbo yín yóò kàn yín lára. bá mi wá ọ̀pọ̀lọ́ jòkó ṣé ẹ ti wá ọ̀pọ̀lọ́ jòkó a ti sè é lómi gbóná tó ti hó dáadáa ó yẹ mú ọ̀pọ̀lọ́ yẹn ẹ mú fóònù omi yẹn sọ́nù àdíìdí ẹ̀ omi yẹn gangan la níìdì ẹ bá mi wá ìlùbọ́ ó yẹ fi omi yẹn ní ru àmàlà ó sì jẹ́ pé ẹ̀bà náà ẹ fómi yẹn tẹ̀bà ẹ fi tẹ̀bà ẹ jẹ́ ká jẹ́ ká fọbẹ̀ jẹ́ iṣẹ́ yìí dájú o àwọn tá a bá nígbàgbọ́ iṣẹ́ yìí dájú àmì ìdùnmọ̀ lè dájú jù lọ iṣẹ́ Okigbe tó dájú ni àmọ́ má gbàgbé àìjẹ Okigbe púpọ̀ o Okigbe kò gbọ́dọ̀ pọ̀ jù tó bá pọ̀ lára ó máa ń pa ọmọkùnrin sí o má jẹ́ ká máa jẹ́ léra bá bá ṣe ń ṣàìyàn ní àdá tí ò wọlé bẹ́ẹ̀ ni ó máa pa nǹkan ọmọkùnrin ẹ má jẹ́ kí kinní yìí pọ̀ jù ní ara wa bí ó ṣe jẹ́ nìyẹn ojú tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ní di ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ wá gbogbo ayé òní ló fi wá jó ṣé rí Okigbe yìí tá bá ti jẹ́ ó ṣeé ṣe kó rẹ ọ̀tá wa tó máa gbé ọ̀tá wa délé ìwòsàn táwọn fẹ́ fún wa ní abẹ́rẹ́ kò ní wọlé o àìjẹ́ kó pọ̀ lára táwọn fẹ́ fún wa ní abẹ́rẹ́ bí á drip dàbí nǹkan kan kò ní wọlé abẹ́rẹ́ ló mọ̀ tẹ̀lé ojú tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ mi etí náà nídìí ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ wá gbòdògbòdò ayé òní lù fún àjò ìmọ̀ ayé náà ni Dr. Hafiz Abolade ire o ó di kàkànnà.